ẹ̀sìn wa ta ló láṣẹ ó sọ pé ìjọba yìí máa bẹ̀rẹ̀ àwẹ̀ kẹ́nu wá fi lè gbà á kẹ́nu mi ìbáṣẹ́ bẹ́ẹ̀ bá sọ pé bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́wọ́ kẹ́nu mi ìbáṣẹ́ bẹ́ẹ̀ sọ ìwọ kọ́tọ̀ náà gbọ́ sí lẹ́nu. ẹ sì gbọ́ president general Nigeria Supreme Court ṣáájú àfíà ṣùgbọ́n sọ gbogbo nìkan ni owó nìkan ló lè dìgírí àjọ abẹ́bẹ̀rẹ̀ àwẹ̀ ọ̀mọ̀dọ́ kẹ́nu mi ìbámu dìgírí àjọ kan ní ìjọba ìbàdẹ́bẹ̀rẹ̀ àwẹ̀ ọ̀mọ̀dọ́ yára sí Supreme Court sọ ni o àbílẹ̀ sí Supreme Court sọ ní tó ń sọ ni pé ó ń dìgírí ààrẹ gẹ́gẹ́ bí president àwọn mùsùlùmí Nàìjíríà ẹ̀sìn wa sọ pé kápá. téèyàn bá dá ìdájọ́ tó yàtọ̀ sí ti governing council mùsùlùmí ṣé lóòótọ́ ni pé irú ẹni bẹ́ẹ̀ wọ́n pa ni gbogbo mùsùlùmí onílàákàyè ẹ farabalẹ̀ ẹ gbọ́ mi dáadáa mo fẹ́ educate àwátà kéwú kódà àwátà kì í ṣe mùsùlùmí ẹlẹ́kẹ̀ẹ́tẹ̀yìn tí mo fẹ́ educate ni ẹni tí máa ń gbọ́rọ̀ nípa Islam tó jẹ́ mùsùlùmí tí wọ́n ń rò lọ́kàn rẹ̀ pé gbogbo eléyìí pípa tòun pípa mo fẹ́ kọ́ alẹ́ kọ́ lásìkò ìṣèjọba Nabi sallallahu alaihi wasallam àti àwọn tó rólé lẹ́yìn rẹ̀ ìṣèjọba Islam òun ni government òun ni bí constitution that everybody gbọ́dọ̀ subscribe sí wọ́n deal pẹ̀lú religious and social affair àbí kí ni religious and non-religious affair. Umar radiyallahu anhu ogun ilẹ̀ kàtàn rẹ̀ láyé ìgbà tiẹ̀ ó ṣe ọ̀nà tó ti ń túmọ̀ sí pé ẹni tó bá sọ̀rọ̀ míì tó yàtọ̀ sí tìjọba àbí ẹni tó bá ṣe nǹkan míì tó yàtọ̀ sí tìjọba láyé ìgbà náà yóò máa dàbí ẹni tó commit treason lásìkò yìí ni. ẹ máa gbọ́ mi dáadáa o mo sọ̀rọ̀ pé tẹ̀yìn bá kúrò ní Islam mo pa wọn nípa mo sọ́ngbà kan táwọn kan ò rí mi gbọ́ yé kódà wọn fún mi lésì so àmọ́ ní Nàìjíríà ànírú jurisdiction bẹ́ẹ̀ gbogbo wa sọ̀kọ́ǹbù sí òfin kan tó pa gbogbo wa pọ̀ lófin tí o recognize constitutionally gbogbo tẹ́yìn bá lè pera rẹ̀ nínú ẹ̀sìn òfin ó lè pera rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin jọmọ́ wa so tí ń túmọ̀ sí pé kò sẹ́ni tó ní jurisdiction láti sọ pé ó go against mi ìpànìkẹ́pa abẹ́ni tó bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ Al-Qur'an yanjú ẹ̀ lẹ́dí tẹ́yìn bá tiẹ̀ àti kéèyàn tiẹ̀ wá sọ pé wáyọ pé ó wrong pé kílẹ̀ irú kílẹ̀ ní í sọ yìí Ọlọ́run ní wa man yushaqiqi ar-rasula min ba'di ma tabayyana lahu al-huda wa yattabi' ghayra sabili al-mu'minin nuwallihi ma tawalla wa nuslihi jahannam wa sa'at masira. Ọlọ́run lẹ́ni tó bá ya pọ́ńṣẹ́ Ọlọ́run lẹ́yìn ìgbà tí ìmọ̀nà tó ti dé wá bá tó tẹ̀lé ojú ọ̀nà tó yàtọ̀ sí generality of the Muslims pé n táwọn mùsùlùmí láwọn fẹ́ ṣe ní àbí tí wọ́n panu pẹ̀lú lórí ni fẹ́yìn wá yapa rẹ̀ Ọlọ́run nínú walihi ma tawalla in tó sọ òun yóò gbẹ̀san rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run wa nuslihi jahannam àfihàn jahannam wa sa'at masira ó sì burú níbi tí èèyàn dé sí. so ọ̀rọ̀ yẹn a jẹ́ pé òfin òun ti dọwọ́ Ọlọ́run so the enactment of the law pé n tó bá go against ìjọba kò applicable sáwà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. so èyí tó tún tẹ̀lé bẹ́ẹ̀ ni inú suratu nisa náà ni pé ya ayyuhal ladhina amanu ati'u allaha wa ati'u rasula wa ulil amri minkum Ọlọ́run ni tẹ̀lé Ọlọ́run Ànábì sallallahu alaihi wasallam ẹ sì tẹ̀lé àwọn adarí yín àwọn apàṣẹ yín ẹ̀yin jàmáà wa. so lónìí jurisdiction constitution ló dá Supreme Council for Islamic Affairs òun ló dá lẹ̀ bẹ́ẹ̀ ni constitution ló dá lẹ̀ so tó sì jẹ́ pé òun ló yẹ ká tẹ̀lé òfin ẹ̀sìn ló wá ní ká tẹ̀lé òfin orílẹ̀-èdè kò alizama wa pé ká tẹ̀lé ẹgbọ́n mi dáadáa so constitution ló dá lẹ̀ pàtì kan bẹ nínú àyà yẹn tàì sábà ká Ọlọ́run ní fa in tanaza'tum fi shay'in tẹ́ bá ń ṣe fàǹfà níbi nǹkan kan ẹ̀rí at-tanazu' la ya'ti illa bayna al-mutasawwiyayn fàǹfà èèyàn méjì tó bá àbí ìjọ méjì tó bá ṣe déédéé ara wọn náà máa ń ṣe fàǹfà àwọn eléyìí wọn wà báyìí àwọn eléyìí náà wà báyìí àmọ́ àwọn eléyìí wà báyìí àwọn eléyìí wà báyìí kò sí tanazu' ọwọ́ òdùn àwọn eléyìí ẹ̀rí fa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi wa rasuli in kuntum tu'minuna billahi wal yawmil akhir Ọlọ́run ní tẹ́ bá nígbàgbọ́ sọ́lọ́run àtijọ́ kan yìí ó wá parí àyà yẹn pẹ̀lú wípé dhalika khayrun wa ahsanu ta'wila Ọlọ́run ní èyí tí mo sọ yìí ló dáa jù ní ta'wil kí náà ń pè ní ta'wil ni pé the way or the manner and approach the intellectual mannerism of approaching Islamic texts ẹ̀yin jàmáà wa bóò ni èmi ṣe gbọ́ yìí bóò ni wọ́n ṣe tú bóò la ṣe jọ wò òun náà ń pè ní ta'wil. so Ọlọ́run gan recognize pé tanazu' rí o ẹ̀rí iṣẹ́ fàǹfà yóò máa wà. mo rántí ọ̀rọ̀ kan 1859 wọ́n pè nìkan ní John Brown òun ló kọ́kọ́ gbé hamla ló kọ́kọ́ gbé campaign wípé àwọn fẹ́ abolish slavery ní ti ẹni tó ń pè ní Commonwealth of Virginia pé rárá o ìmúnilẹ́rú gbọ́dọ̀ dópin ìjọba ìlú ní í ṣe òun á dìde nídìde pé kìíní yìí kódà ẹ̀ṣẹ̀ ló pè ó ní wá demonic ó ní tí ò dáa ni ó kó àwọn ọmọ ogun kan jẹ wọ́n gbìyànjú láti kógun tì ẹni ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ní October 1859 ìgbà tó fi di December wọ́n ti dájọ́ òkú fún wọn sì ti pa lásìkò ìgbà náà. so tí ń túmọ̀ sí pé any social system no matter how wrong it may be right no matter how wrong it may be ló ṣe fà á tó jẹ́ pé láyé Ànábì sallallahu alaihi wasallam àtàwọn sàhábà rẹ̀ ẹ̀yin jàmáà wa it was a social system it was a government it was a constituted authority tó yẹ pé ẹni tó bá go against rẹ̀ a jẹ́ pé ó fẹ́ dà láàfíà ìlú ó fẹ́ dà orúkọ nìyẹn. nǹkan míì tó tún pàtàkì òun ni pé lápèjúwe ká mú ọ̀rọ̀ ìdá ọjọ́ Ramadan àbọ̀jọ́ ọdún onílàákàyè nìkan ni kó gbọ́ mi o ìmú ọjọ́ Ramadan àbí ọjọ́ ọdún ó affect a whole lot of things láwọn tó jẹ́ masalihu amma masalihu hukumiyyatun amma
àwọn tó kan gbogbo wa tó kan gbogbo ìlú. Ẹ̀mí pé tá a bá fẹ́ sọdún ìjọba lẹ́tọ̀ọ́ ẹ̀tọ́ wa ní lọ́jọ́ ìjọba kún ó fún wa ní public holiday. So government need a body that they will have to listen to. So náà fi constitute body yẹn. So abẹ́lẹ́ òun kó dákun kó ṣàlékún ìmọ̀ àti ìmọ̀nà fún ẹnìkọ̀ọ̀kan. Wassalamu alaikum wa rahmatullah.